ṣùgbọ́n Ọlọ́run ló sọ ọ́ di alààyè ọkàn, òun ló jí ọ. So mo fẹ́ kó o yìn, mo fẹ́ kó o gbéga, mo fẹ́ kó o yìn fún iṣẹ́ rẹ̀, mo fẹ́ kó o yìn fún iṣẹ́ ìyanu rẹ̀, mo fẹ́ kó o yìn fún ọwọ́ agbára rẹ̀, mo fẹ́ kó o yìn fún ọwọ́ ògo rẹ̀, mo fẹ́ kó o yìn fún ọwọ́ ìbùkún rẹ̀. Bẹ́ẹ̀ ni máa Ísírẹ́lì ó mọ̀ ṣeun o, alágbára ayé mi ó ṣe, ọba tó pọ̀ nípa àtàgbà, ọba tó wo gbogbo àìsàn mi sàn, ọba tó ń pa mí mọ́ tọmọtọmọ, ọba tí òjòjú ó tì mí, ọba tí ò jẹ́ káyé kẹ́gàn rẹ̀ sẹ́, ó gbéga ni ó yìn ín. Alágbára ayé mi ó ṣe, ẹni tí ń pa mí mọ́ ó mà ṣe. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí, bẹ́ẹ̀ kò yìn tọkàntọkàn, bó dẹ̀ ṣe yìn ẹ má gbàgbọ́ mọ́ ní kejì, òun sínú àdúrà yìí. Bọ́ Ọlọ́run mo gbé ọ̀gá fún ohun tó ṣe, mo fún tó ti dáwọ́ nínú ayé mi, pẹ́ fún ohun tó parí. Ó ní ẹni tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú ayé rẹ̀ ni yóò parí rẹ̀. Tó wẹ́ pé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere, ó sì jẹ́ ní kí ó parí rẹ̀. Ọba tí ò gbàgbé ẹ, ọba tí ò jẹ́ kẹ́nu rẹ̀ kún fọ́pẹ́, ọba tó jẹ́ kẹ́nu rẹ̀ kún fún ìyìn. Ó bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, Olúwa mi ó mà ṣeun o, Ọlọ́run mi ó mà ṣeun o, alágbára mi ó mà ṣeun o, ipá mi, ìrànlọ́wọ́ mi gbogbo, ibi ìsádi ayé mi. Ó bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé Jésù ó mà ṣeun. Kí ni fi san rí fún ọ, oore tó ṣe lórí ayé mi? Kí ni fi san fún ọ, oore tó ṣe lórí ọmọ mi? Kí ni fi san fún ọ, oore tó ṣe lórí iṣẹ́ mi? Ìwọ ló kúkú ń ṣe, ìwọ ló ń ṣe, ìwọ ló ń bá mi ṣe, ìwọ ló ń bá mi gbẹ́rù mi láyé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ọba tó bọ́ gbẹ́rù rẹ, ọba tó jẹ́rù rẹ wọ̀ Ọlọ́run. Ó yá dúpẹ́ lọ́wọ́ Jésù. Olùgbàlà ó máa ṣeun, alágbára ó máa ṣeun, Ọlọ́run tó pọ̀ nípa àtàgbà ó máa ṣeun. Ó bá fi gbogbo ọpẹ́ fún, ó bá fi gbogbo ìyìn fún sẹ́. Ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí sẹ́. Ó yá fi gbogbo ògo fún ọba tó pa Ísírẹ́lì mọ́, ọba tí kì í tó gbé, ọba tí kì í sùn, olùpamọ́ mi, olùjí mi, lọ́wọ́ ọ̀tún mi ó ń bẹ ń bẹ, lọ́wọ́ ọ̀tún rẹ, ọwọ́ òsì rẹ ó ń ṣohun gbogbo. Ó yá dúpẹ́ lọ́wọ́ Jésù. Bẹ́ẹ̀ kò mọ rírì orí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, bẹ́ẹ̀ kò mọ rírì orí Jésù yìí. Olúwa máa ṣeun, Olúwa máa ṣeun, Olùgbàlà ó máa ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Jésù, ó ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Jésù, ó ṣe o. Àyìndélé ó yìn ọ́ o Jésù. Àyìndélé ó yìn ọ́ o bàbá, ọba tó gbà mí lọ́wọ́ Sátánì. Àyìndélé ó yìn ọ́ o bàbá. Àyìndélé ó yìn ọ́ o Jésù. Àyìndélé ó yìn ọ́ o bàbá, ọba tó gbà mí lọ́wọ́ Sátánì. Àyìndélé ó yìn ọ́ o bàbá. Àyìndélé sá ó yìn ọ́ o Jésù. Àyìndélé ó yìn ọ́ o bàbá, ọba tó gbà mí lọ́wọ́ Sátánì. Àyìndélé ó yìn ọ́ o bàbá. Àyìndélé ó yìn ọ́ o Jésù. Bàbá Àyìndélé ó yìn ọ́ o bàbá, ọba tó gbà mí sá lọ́wọ́ Sátánì. Àyìndélé ó yìn ọ́ o bàbá, omi Àyìndélé sá ó yìn ọ́ o Jésù. Alágbára Àyìndélé ó yìn ọ́ o bàbá, ọba tó gbà mí lọ́wọ́ Sátánì. Bàbá Àyìndélé ó yìn ọ́ o bàbá. Àyìndélé sá ó yìn ọ́ o Jésù. Àyìndélé ó yìn ọ́ o bàbá, ọba tó gbà mí lọ́wọ́ Sátánì. Àyìndélé ó yìn ọ́ o bàbá. Ìwọ láàárọ̀ yìí lọ
lọ́pẹ́ yẹ. Ó ṣé o Mèsáyà olórí ayé ìwọ lọ́pẹ́ yẹ. Ó ṣé o Mèsáyà ìwọ sá ní gbogbo ìlú yẹ bàbá mi. Ó ṣé o kábíyèsí ńlá Mèsáyà olórí ayé ìwọ lọ́pẹ́ yẹ. Ó ṣé o Mèsáyà oní ìwọ ní gbogbo ìlú yẹ. Mo dúpẹ́ o kábíyèsí ńlá Mèsáyà kábíyèsí ńlá ìwọ óyá 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 lọ́pẹ́ yẹ. Ó ṣé o kábíyèsí mi Mèsáyà ẹ fi fún òun lónìí o. Ẹ fi fún òun lónìí o. Ṣebí Olúwa lónìí àtọ́lá o. Ẹ fi fún Olúwa lónìí àtọ́lá o. Ẹ fi fún óyá 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 ẹ fi fún kábíyèsí òun lónìí o. Ẹ fi fún óyá òun lónìí o. Olúwa lónìí àtọ́lá o. Ẹ fi fún kábíyèsí Olúwa lónìí àtọ́lá o. Ẹ fi fún ó ní ẹ fi fún òun lónìí o. Alágbára ẹ fi fún òun lónìí o. Olúwa lónìí àtọ́lá o. Ẹ fi fún o. Olúwa lónìí àtọ́lá o. Ẹ fi fún gbogbo ẹ fi fún ọláńkọ́ ẹ fi fún lórí ọmọ rẹ ẹ fi fún lórí iṣẹ́ rẹ ẹ fi fún ní gbogbo ọ̀nà rẹ ẹ óyá 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 ẹ óyá lórúkọ Jésù ẹ fi fún óyá 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 ẹ fi fún gbogbo ẹgbẹ́ yẹn ẹ fi fún sáà ẹ fi fún óyá óyá fi fún sáà óyá lórúkọ Jésù gbogbo ògbó fún ẹ fi fún ó ṣe ó ṣe ó ṣe ẹ fi fún gbogbo ọlá ẹ fi fún gbogbo ìlú ẹ fi fún nínú iṣẹ́ rẹ ẹ fi fún nínú ilé rẹ ẹ fi fún òun ló níṣẹ́ ẹ fi fún òun ló níṣẹ́ ẹ fi fún óyá óyá ẹ fi fún óyá óyá ẹ fi fún ẹ fi fún ẹ fi fún óyá ẹ fi fún ẹ fi fún ní gbogbo ọ̀nà ẹ fi fún bàbá mi ẹ fi fún alágbára ni ẹ fi fún ẹ bá ń fi fún ẹ fi fún óyá óyá ẹ fi fún ẹ fi fún ẹ fi fún ẹ fi fún lórí iṣẹ́ rẹ ẹ fi fún láàárọ̀ yìí ẹ fi fún láàárọ̀ yìí ẹ fi fún. Ọmọ Ọlọ́run mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Jésù Olúwa ṣeun lórí ayé mi gbogbo. Ìwọ tí ò jẹ́ kí Sátánì borí mi, ìwọ tí ò jẹ́ kí ẹnu ẹ̀gàn ìtọ́ta níbẹ̀ kó lulẹ̀ kó ṣubú, ọba tí ò gbọ̀tá láyè tí ò jẹ́ kán lẹ́nu ẹ̀gàn lórí ayé rẹ̀. Ó bá gbé Ọlọ́run yìí ga sí pé Jésù máa ṣeun, onítọ́jú ayé rẹ ni, olùpamọ́ rẹ ni, aláàbò rẹ ni. Dúpẹ́ lọ́wọ́ Jésù pé Jésù ṣe. Láàárọ̀ yìí mo yìn ọ́, láàárọ̀ yìí mo gbé ọ ga, láàárọ̀ mo fi gbogbo ògo fún ọ láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin tẹ́ wà lórí Showers of Blessing, ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi kó wáyé pé mo kàn tán kínní yẹn lẹ́ni, hallelujah, bí a kò mọ nǹkan kan. Mo fẹ́ kẹ́ ẹ ṣàmì, ìwọ tẹ́ bá lè gbọ́ mi lórí Showers of Blessing, mo fẹ́ kẹ́ ẹ ṣe àmì. Mo dà kí mo kàn tán kínní yẹn lẹ́ni, wọ́n ràn jùlẹ̀ lásán. Ṣàmì, ẹ̀yin tẹ́ bá wà ń bẹ̀, please just say amen. If you're in Showers of Blessing, if it's working, mo fẹ́ kó ṣàmì, hallelujah.
ẹ ká porúkọ Jésù. Olúwa dárí àṣírí mi jì mí. Ẹ̀jẹ̀ rẹ̀ jọ̀ọ́ pa ẹ̀ṣẹ̀ mi rẹ́. Olúwa mú mọ́ra mi lónìí. Olúwa ṣàánú fún mi. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó pa ẹ̀ṣẹ̀ mi rẹ́. Ẹ̀jẹ̀ Jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀jẹ̀ Jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́. Ẹ̀jẹ̀ Jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́. Bẹ́ẹ̀ kó sọ fún Ọlọ́run, Ọlọ́run jọ̀ọ́ dẹ ẹ̀jẹ̀ rẹ̀ lé mi lórí. Á dà fún yín ṣe. Ẹ̀jẹ̀ Jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́. Olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ lónìí. Ọlọ́run jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó wú ẹ̀ṣẹ̀ mi. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo níwájú Ọlọ́run. Olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́. Ẹ má dárí àṣírí mi jì mí. Ẹ kó porúkọ Jésù dáadáa. Olúwa dẹ̀jẹ̀ rẹ̀ lé mi lórí. Ẹ̀jẹ̀ rẹ̀ Olúwa dà lé ayé mi lórí. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo ń fẹ́ kó parẹ́ láàárọ̀ yìí. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, all my sin, oh God. Gbogbo ẹ̀ṣẹ̀ mi pátá. Olúwa dáríjì. Olúwa wo ọkàn mi sàn. Olúwa wọnú ayé mi wá. Olúwa gbàkóso ọkàn mi lónìí. Gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá, ríkà palia, gbogbo àṣírí gbogbo níwájú ìwọ Ọlọ́run, gbogbo àṣírí gbogbo náà mi. Olúwa mú kúrò. Jẹ́ kí àyà tuntun kó wọnú ọkàn mi lónìí o. Olúwa ṣàtúnṣe mi. Olúwa wó mi palẹ̀ tú mi mọ́. Olúwa wó mi palẹ̀ tú mi mọ́. Olúwa wó mi palẹ̀ kó tú mi mọ́. Olúwa wó mi palẹ̀ kó tú mi mọ́. Olúwa wó mi palẹ̀ kó ṣàwòtán ọkàn mi. Ó yá orúkọ Jésù. Kí Ọlọ́run kó ṣe àwòtán ọkàn rẹ̀. Kí ẹran kó di òkú. Kí ẹ̀mí Ọlọ́run kó di ààyè. Ó yá ọba tó pọ̀ nípa àti agbára. Jẹ́ kí ẹran kó di òkú lórí ayé mi. Ẹ̀mí Ọlọ́run di ààyè. Ó yá orúkọ Jésù. Kí ẹ̀mí Ọlọ́run kó wọnú ayé rẹ wá. Kí ẹ̀mí Ọlọ́run kó wọnú ọ̀nà rẹ wá. Olúwa wọnú ọkàn mi. Olúwa wọnú ayé mi. Lápàtà yàdà gàbàgàbà. Ó yá ẹ má sọ̀kalẹ̀. Ó yá. Rípàtà yàgàbà. Gbàdúrà sẹ́. Ó yá porúkọ Jésù mi tó wà. Ó yá porúkọ Jésù. Ẹ má kó máa bọ̀ wá. Kó wá ṣàkóso ọkàn rẹ gbogbo. Ó yá ẹ má máa bọ̀ wá. Wá ṣàkóso ayé mi. Ó yá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Ẹ̀mí mi má sọ̀kalẹ̀. Wọnú ọkàn mi. Alágbára wọlé o. Lé òkùnkùn lọ. Ẹ̀mí mi má sọ̀kalẹ̀. Wọnú ọkàn mi. Alágbára wọlé o. Lé òkùnkùn lọ. Ó lọ kí iṣẹ́ òkùnkùn kù nú ayé rẹ. Ẹ̀mí mi má sọ̀kalẹ̀ o. Wọnú ọkàn mi. Alágbára wọlé o. Lé òkùnkùn lọ. Ẹ̀mí mi má sọ̀kalẹ̀. Wọnú ọkàn mi. Alágbára wọlé o. Lé òkùnkùn lọ. Ẹ̀mí mi má sọ̀kalẹ̀. Wọnú ọkàn mi. Láyé mi o. Alágbára wọlé o. Lé òkùnkùn lọ. Ẹ̀mí mi má sọ̀kalẹ̀. Wọnú ayé mi. Alágbára wọlé o. Ó yá gbàdúrà. Ẹ̀mí mi má sọ̀kalẹ̀. Wọnú ayé mi. Alágbára wọlé o. Ó yá ẹ̀mí òkùnkùn kó jáde. Ẹ̀mí mi má sọ̀kalẹ̀. Wọnú ayé mi. Bàbá. Alágbára wọlé o. Lé òkùnkùn lọ. Òkò ṣe òkùnkùn. Ẹ̀mí mi má sọ̀kalẹ̀. Nínú ayé mi o. Alágbára wọlé o. Lé òkùnkùn lọ. Ó yá ẹ̀mí mi má sọ̀kalẹ̀. Wọnú ọkàn mi. Àyàlàbà. Alágbára wọlé. Lé òkùnkùn lọ. Ẹ̀mí mi má sọ̀kalẹ̀. Sínú ọ̀nà mi o. Alágbára wọlé o. Lé òkùnkùn lọ. Òkú ṣe òkùnkùn. Ẹ̀mí mi má sọ̀kalẹ̀. Wọnú ọkàn mi. Alágbára wọlé o. Lé òkùnkùn lọ. Ó yá. Alágbára wọlé o. Mi gbọ́. Alágbára wọlé o. Ó yá kó jáde. Alágbára wọlé o. Masuda gababo. Alágbára wọlé o. Bùtì akatayaba.
bàjẹ́. Alágbára wọlé wọlé kú lọ. Alágbára wọlé kú lọ. Orúkọ Jésù. Alágbára wọlé wọlé kú lọ. Orúkọ Jésù láàárọ̀ yìí. Gbogbo iṣẹ́ òkùnkùn ní ayé mi. Ní ìdáyàbá bó sàkàyàbá. Gbogbo iṣẹ́ òkùnkùn ní ìrìn àjò mi lónìí. Olúwa lé jáde. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù. Iṣẹ́ òkùnkùn ní ara mi. Iṣẹ́ òkùnkùn ní ọkàn mi. Ní orúkọ Jésù ó yá jáde síta. Gbogbo àlejò kálejò tó fi ayé mi ṣẹlẹ̀. Ó yá àkókò ti tó. Iṣẹ́ yín parí lónìí. Ó yá màkàlì àbàbò kàpáyà. Lúzẹ̀ kẹtẹlẹ́bọ̀ kò payà. Ó yá gbàdúrà. Iṣẹ́ òkùnkùn kó bàjẹ́ lórí ayé rẹ̀. Olúwa bà iṣẹ́ òkùnkùn jẹ́. Ó yá lórúkọ Jésù ni. Ìwà ayé mi gbọ́ ọ̀rọ̀ Olúwa. Gbogbo iṣẹ́ òkùnkùn bẹ̀. Ó yá bàjẹ́ lónìí. Kàlíàdà kàpáórì sáìdà. Ó yá porúkọ Jésù. Ẹ má wọlé wá. Gbogbo iṣẹ́ òkùnkùn gbọ́ ọ̀rọ̀ Olúwa. Nínú ayé mi lónìí. Ìkàtíà kùtáyàbà. Ó yá porúkọ Jésù. Iṣẹ́ òkùnkùn gbọ́ ọ̀rọ̀ Olúwa. Nínú ọ̀nà mi lónìí. Gbogbo táyé ń ka ayé rẹ̀ máa yí. Ó yá porúkọ Jésù. Gbogbo iṣẹ́ òkùnkùn láàárọ̀ yìí. Ó yá bàjẹ́ ní ọ̀rọ̀ mi. Àyà màkúndàyà. Ó yá porúkọ Jésù. Alágbára wọnú ayé mi wá. Alágbára wọnú ọ̀nà mi wá. Alágbára wọnú iṣẹ́ mi wá. Alágbára wọnú ayé àwọn ọmọ mi wá. Gbogbo iṣẹ́ òkùnkùn ètí ń da ọ̀nà mi rú. Gbogbo iṣẹ́ òkùnkùn ètí ò jẹ́ kí n láyọ̀. Gbogbo iṣẹ́ òkùnkùn ètí ò jẹ́ kí n láṣeyọrí. Gbogbo iṣẹ́ òkùnkùn ètí ò jẹ́ kí inú mi dùn. Gbogbo iṣẹ́ òkùnkùn ètí ò jẹ́ kí n lógo. Gbogbo iṣẹ́ òkùnkùn ètí ò jẹ́ kí n ṣàṣeyọrí. Gbogbo iṣẹ́ òkùnkùn ètí ò jẹ́ kó mi balẹ̀. Ó jẹ́ òkùnkùn ètí ò jẹ́ kí n lólórí. Gbogbo iṣẹ́ òkùnkùn ètí yọ ayé mi lẹ́nu. Gbogbo iṣẹ́ òkùnkùn ètí yọ ìyànjò mi lẹ́nu. Ó yá porúkọ Jésù dára. Alágbára kó wọnú ayé rẹ lọ. Ó yá lé jáde. 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 Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa gbàdúrà kì í gbọ́ kì í gbà ogun lórí ayé mi ṣẹ lónìí. Ogun tí ò gbọ́ tí ò gbà yẹn. Ogun tó létí tí tó lóhùn ò ní gbà pé òun ò ní yànda rẹ̀. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù kì í gbọ́ kì í gbà ogun Olúwa ṣẹ. Kí ni ó burú jáì. Ọlọ́run bá mi ṣẹ́ kì í gbọ́ kì í gbà ogun ayé mi. Ogun ìran mi tí kì í gbọ́ kì í gbà. Ogun ìdílé mi tí kì í gbọ́ kì í gbà. Ogun tí kì ò gbọ́ tó lóhùn ò gbà yìí. Pé àníṣẹ́ pé ìwọ yìí pé òun ó finish rẹ ni. Pé ẹ ṣàfilẹ̀ ẹran mi ni. Torí pé o ti jẹ́ ti Jésù mú ń ta yàdàbà ó ń ta kàpàyàbà. Ẹ kó porúkọ Jésù dáadáa. Olúwa kì í gbọ́ kì í gbà ogun Olúwa bá mi ṣẹ. Ogun tó mú létí ọ tó rẹ́ǹtì rúùmù pẹ̀lú ẹ. Rápàlì àgàbà. Ogun tó bọ́ jáde. Ogun tó bẹ wọlé ọkọ. Ogun tó bẹ wọnú ẹ̀kọ́ yẹn tó ló wò ní àníṣẹ́. O tó ń pè láṣeyọrí jìnnà ẹ filẹ̀. Ọ kì í gbọ́ kì í gbà ogun Olúwa bá mi ṣẹ. Ẹ ò nà kárí àbò sùtáyàbà. Láàárọ̀ yìí Olúwa bá mi ṣẹ ní àárọ̀ yìí. Kì í gbọ́ kì í gbà ogun ayé mi bá mi kó wọlẹ̀. Ogun tó lóhùn ò ní gbọ́ yìí. Ogun tó lóhùn ò ní gbà yìí. Ipá tó lóhùn ò ní yànda yìí. Àyà bàbá bó sọ̀n tó lè àbà. Ipá tí ń bá ayé mi fẹ́ra tí ń bá ayé mi jagun. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù. Tó ní mo ní tí ìṣẹ́gun bá dé. Ìrànlọ́wọ́ yóò dé. Omi ìrí ẹnì kankan mi rí ìrànlọ́wọ́ mi rí nǹkan. Ìṣẹ́gun ò tí ì dé ni. Níjọ́ tí ìṣẹ́gun bá dé ìrànlọ́wọ́ ó dé. Níjọ́ tí ìṣẹ́gun bá dé àṣírí rẹ yóò bò. Múndàgàbà ùsàtàyàbò. Porúkọ Jésù dáadáa. Ó yá Ọlọ́run tó pọ̀ nípa àti agbára. Má wo ayé mi ràn. Kí ayé fi ṣe yẹ̀yẹ́ o. Kì í gbọ́ kì í gbà ogun lórí ayé mi. Ètò òun wáṣẹ́ látijọ́ ètò òrí. Ètò òun wọ́nà àbáyọ lájọ ètò òrí. Ètò òun wọ́kọ tó òfin rí. Ètò òun wọ́n mọ kò yẹ pé ò fáyìn. Òkùnkùn fáyìn. Ayé wọn rí ẹ wò ni. Ó yá. Ai mo carry power inside. Ó yá kì í gbọ́ kì í gbà ogun. Olúwa mo sátọ̀ wá láàárọ̀ kùtù. Ai ó yá kì í gbọ́ kì í gbà ogun Olúwa bá mi wọlẹ̀. Ogun tó jẹ́ kí tó ń lé ìṣeré tí ń lé àṣeyọrí jìnnà fún ọ. Ó yá ẹ̀yin ogun ọ̀rẹ́ bá mú so. Màtólì àbàbàbà ọ̀kàtà. Ó yá má wò mìíràn Ọlọ́run kí ìyà jayé mi gbé. Ó yá Olúwa má wò mìíràn kójú tì mí.
Olúwa má ràn mí wá wò mí ràn kí ayé sí ẹ̀yà ayé mi bá ń ṣẹ́gun kì í gbọ́ kì í gba ogun ayé mi ó yá kó wọlẹ̀ gbàdúrà sẹ́ ogun náà kó wọlẹ̀ masuda kapakata yabo ó yá gborúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ṣé mọ̀ pé YouTube àti ìwọ tó wà lórí Facebook àti wà lórí àti orí Showers of Blessing ẹ má dùn dé anybody o ẹ ṣáà máa share rẹ ni wọ́n ṣe tiẹ̀ fọ́lọ́. Ogun Fáráò tó wọnú òkun pupa pẹ̀lú ọmọ Ísírẹ́lì kò má bá wọn jáde ó yá o. Ogun ayé mi láàárọ̀ yìí tó wọnú àdúrà pẹ̀lú mi lónìí o lórúkọ Jésù kó máa gbàdúrà lọ. Ogun Fáráò pupa pẹ̀lú ọmọ Ísírẹ́lì bàbá kó máa bá wọn jáde. Ogun iṣẹ́ mi lórúkọ Jésù tó wọnú àdúrà pẹ̀lú mi lónìí o ó yá lórúkọ Jésù kó máa gbàdúrà lọ. Gbogbo ogun èrò ẹ̀yìn láyé máa rà lóore olóore láyé máa rà láàánú ogun tí ò fẹ́ kó láṣeyọrí ó yá lórúkọ ó yá gbàdúrà mànídìá kí làbà wù ṣàtàyà ó yá gbàdúrà ó yá kékeré Ọlọ́run alágbára gíga ó yá ogun Fáráò tó wọnú òkun pupa pẹ̀lú ọmọ Ísírẹ́lì ó yá kó máa bá wọn jáde. Ogun Fáráò tó wọnú òkun pupa pẹ̀lú ọmọ Ísírẹ́lì bàbá kó máa bá wọn jáde. Ọlọ́run dìde sí ó yá. Ogun ayé mi tó wọnú àdúrà pẹ̀lú mi lónìí o ó yá lórúkọ Jésù ó máa gbàdúrà ó yá lórúkọ Jésù ó yá gbàdúrà sẹ́ orúkọ Jésù ó yá lanu rẹ kó gbàdúrà lórúkọ Jésù ó yá lórúkọ Jésù. Ai masidaba mídíà díẹ̀ usataya ó yá lórúkọ Jésù ó yá kó gbàdúrà lọ́sẹ̀ lórúkọ Jésù gbàdúrà lọ gbàdúrà ó yá andíyàdó sọ́tẹ̀yàwó ó yá gbàdúrà ó yá gbàdúrà ó yá lórúkọ Jésù gbàdúrà lọ lórúkọ Jésù gbàdúrà lọ lórúkọ Jésù lórí ọmọ rẹ lórúkọ Jésù lórí iṣẹ́ rẹ ó yá lórúkọ Jésù lórí ọmọ ni ogun kó wọlẹ̀ lórí ọkọ ni ogun kó wọlẹ̀ ó yá lórúkọ Jésù ó yá gbàdúrà lọ. Ẹ pọ orúkọ Jésù. Ogun tó ń dìde sí ayé mi, mo ní ìwọ tó bá sọ pé kò sí ogun, wọ́n ń ṣe ọ́ ẹni yẹn gan, wọ́n ń ṣe ẹni yẹn, ogun ló ń ṣe tó fi ní kò lógun, ogun tó fẹ́ finish ẹ̀ nìyẹn. Ẹ bá kò sí nǹkan kan wọ́n fẹ́ finish ẹ̀ pàápàá ni o. Ẹ bá ń gbé kò sí nǹkan kan ẹni yẹn wọ́n ti fẹ́ finish ẹ̀, wọ́n ti gbá orí rẹ̀ mọ́ bẹ́ẹ̀, ó kù kankan tọ́pù rẹ̀ mọ́lẹ̀ ni.
béèrè gan ọ̀sẹ̀ kò sí ogun ó nínú ayé yìí ẹ rí ìpọ́njú ni níbo ni irú ìpọ́njú lèèyàn fẹ́ rí kí wọ́n pè ní ìpọ́njú ó nínú ayé yìí ẹ rí Jésù sọ bẹ́ẹ̀ ẹ bá ti gba Jésù gbọ́ Sátánì á máa bínú sí ni ẹ rí ìpọ́njú wàá rẹ́rìn wá rẹ́rìn yẹn ti pọ̀ ju kí ní í ṣe ó kàn ń bóyin ni ìyẹn gbéyìn wọlé kò sọ mí tètè ó ń bóyin ó mọ̀ rẹ́rìn ni àwọn mi ó mọ̀ bínú ó kàn máa bínú ó máa bínú ẹ wà bá àwọn tó ti wo ògo ayé rẹ pé ológo rèé kí ló ló Joseph sóko ẹrú àlá ló mọ̀ sọ àlá ló sọ tó rán sí nǹkan ìwọ wa ń fi bọ́ wo tiẹ̀ sọ àlá òun sọ pláàni ẹni pé lọ́la interview wà fún mi lọ́la wọ́n ní kí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ kan lọ́la mo ti ẹ̀ṣẹ̀ ríṣẹ́ kan wọ́n ní ta oye lọ́ba ìlú fẹ́ sọ fún mi ìwọ tètè wá ń sọ tiẹ̀ clearly ni fún wọn pé a ṣe ralẹ̀ kan náà ni nà lẹ́jọ́ mẹ́ta yìí a ṣe kọ́lé kan ni àwọn sì ń wò pé ìwọ náà òun ralẹ̀ òun kọ́lé ní ìwọ náà ní ìwọ tí wọ́n ti pé tá a wò pé ìwọ tó yẹ kó o tún dábọ́ kó ra gbórí rẹ wọlé ìwọ náà fẹ́ máa sọ pé kán lè mọ̀ pé Ọlọ́run ṣe ìyanu Olúwa ṣògo òòyà gbogbo rẹ pamọ́ gbórúkọ Jésù makali power cider óyá gbogbo tó bá mi wọnú àdúrà yìí gbogbo ohunkóhun ní agbègbè mi àti àyíká mi makali power cider gbogbo kọ́wọ́ rí pakapakapa èyí tí ó dí ojú olóore tí ò jẹ́ kí olóore rí ayé mi ọwọ́ akátá yaba ó sàtẹ́lẹ̀ àbò kàpá ó yá lónìí ó yá jọ wọlé Olúwa gbé ogun ayé mi wì Olúwa bá ń gbé mi ogun tí ò fẹ́ kí n láṣeyọrí yìí ẹ porúkọ Jésù sádà ogun tí ò fẹ́ kí n láṣeyọrí Olúwa bá ń gbé mi ogun tí ò fẹ́ kí n làlùyọ Olúwa bá ń gbé mi ogun tí ò fẹ́ kí n rí ìrànlọ́wọ́ láyé ó yá porúkọ Jésù gbogbo agbára òkùnkùn àádọ́dọ́gàbà ogun ọ̀run àpáàdì èyí tí ò fẹ́ kí n láṣeyọrí ogun ọ̀run àpáàdì èyí tí ò fẹ́ kí n láṣeyọrí láyé ogun ọ̀run àpáàdì èyí tí ò fẹ́ kí n lu àlùyọ ogun ọ̀run àpáàdì èyí tí ò fẹ́ kí ọwọ́ mi yọ jáde ó yá láàárọ̀ yìí Olúwa jọ̀ọ́ wọlé rí pakapakapaka Olúwa jọ̀ọ́ wọlé gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa you know why you going through that kí ni ìdí tó fi Sátánì mọ̀ pé tó bá rọ̀ ẹ́ lọ́rùn ìjọba Ọlọ́run rọ̀ ẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ni Sátánì mọ̀ pé tó bá rọ̀ èèyàn lọ́rùn ìjọba Ọlọ́run rọ̀ ẹ́ lọ́rùn ẹni tó rọ̀ lọ́rùn wọ́n bá fò lè lọ àìwò lọ́rọ̀ ó lè àìwò ní gbogbo ilé tẹ́ ń fi ń lọ mi I'm okay God has blessed me yóò sọ bẹ́ẹ̀ ni gbàgbé pé mílíkì gangan ó sì ń wá bí ó ṣe lò ó gba ẹ wá mú kinní yìí o kò ní ìrọ̀lẹ́ méjì pa ìyá náà ṣe Ọlọ́run àwọn understand ni o kinní náà pọ̀ ju àtijọ́ àbí bọ̀dá àǹtí àwọn máa yẹn sọ pé wọ́n láìkì yín bàtà wọn sọ pé wọ́n láìkì lẹ́ẹ̀kejì tán sọ pé wọ́n láìkì lẹ́ẹ̀kẹta jẹ́ ronú sílẹ̀ náà díẹ̀ náà yàrá náà pọ̀ jù pé kí ìjọba ọ̀run lè bọ́ lọ́wọ́ olú ẹ̀ náà ni gbogbo ẹ̀ náà Sátánì náà ṣiṣẹ́ yẹn náà ni olú ẹ̀ ń wáṣẹ́ ṣùgbọ́n tí gbogbo ẹ̀ bá ń lọ tó ń lọ déédéé fún ẹ ìdẹkùn ẹ̀yìn ṣubú sínú ìdẹkùn ṣe tó ṣe jẹun yóò náà tí wọ́n sọ pé kó tún mú nǹkan á pé no I'm okay God has blessed me ẹ porúkọ Jésù ọwọ́ tí ń dààmú mi tí ò fẹ́ kí n láṣeyọrí yìí ọwọ́ tí ń dààmú ayé àwọn ọmọ mi ọwọ́ náwó agbára sí ẹ̀ Olúwa náwó agbára rẹ lórí lónìí ọwọ́ tí ń dààmú mi ẹ porúkọ Jésù ọwọ́ tí ń dààmú ìrìn àjò mi gbogbo ọwọ́ tí ń dààmú ọ̀nà mi tí ò fẹ́ kí n rí ìyanu porúkọ Jésù máa ń torí àdàbàkúta tí 5,000 bá lè gbé ayé ẹnìkan wọ̀ legion of evil spirit in life of somebody 5,000 more than 5,000 because his religion is over 6,000 tó mú ayé ẹnìkan mọ́lẹ̀ ayé màtálíàbà ó yẹ wọ́n sọ pé nǹkan ò sí porúkọ Jésù dáadáa ọwọ́ tí ń dààmú ayé mi jó kú lónìí Olúwa fún mi ní ìṣẹ́gun Olúwa fún mi ní ìṣẹ́gun agbá tó ò fẹ́ kó rí bó ṣe fẹ́ rí ẹ porúkọ Jésù agbá tó ò fẹ́ kí n rí bí mo ṣe fẹ́ rí láyé agbá tó ò fẹ́ kó jẹ́yàn bó ṣe fẹ́ jẹ ẹ porúkọ Jésù sẹ́ orere wù ọ́ ni wọ́n sọ pé ó ń wù ní ẹ̀fílẹ̀ èèyàn dágọ́ kan ń wù ní ó gbàdúrà kí oore má wù ọ́ mọ́ kí dé bọ́ ọ ni ó yá agbá tí ò fẹ́ kí oore kó jọ fún mi sẹ́ẹ̀
ó yá porúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ẹ bá mi ṣe mọ́ṣẹ́ lónìí. Agbára tí ò fẹ́ kó rí bí mo ṣe fẹ́ kó rí. Agbára tí ò fẹ́ kó jọ bí mo ṣe fẹ́ kó jọ fún mi. Ó yá pé o kàn ń rò ní o kàn fi ń ṣeré ni. Ẹ jẹ́ kó máa ṣe tẹ̀ǹtẹ̀ ń bẹ̀. Rúta gàbàgàbàgàbà. Ó yá lónìí ẹ̀yin ogun ọ̀run ẹjọ́ wọlé. Gbogbo agbára tí ò fẹ́ kó rí bó ṣe fẹ́ kó rí. Nùdà gàbàgà. Gbogbo agbára tí ò fẹ́ kó rí bó ṣe fẹ́ láṣeyọrí yẹn. Ó yá. Bó ṣe fẹ́ ní ìbùkún yẹn. Agbára tí ò fẹ́ kó rí bẹ́ẹ̀. Gbogbo ipá tí ò fẹ́ kó rí bẹ́ẹ̀. Gbogbo ète òkùnkùn tí ò fẹ́ kó rí bẹ́ẹ̀. Bóyá porúkọ Jésù. Olúwa bá mi ṣẹ́. Ó yá porúkọ Jésù dáadáa. Agbára tí ò fẹ́ kó rí bí mo ṣe fẹ́ kó rí. Ipá tí ò fẹ́ kó rí bí mo fẹ́ kó rí. Morúkọ Jésù sọ. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, I want you to share that prayer on my word. Can somebody share the prayer to me? Hallelujah. Because I'm trying to share it to my word again. I'm doing broadcast on Akoko Ayomi, so I want to share it on my wall so people can get it. Hallelujah. But internet ìlú ọba yìí ọba nígbà ni àwọn àjà sọ nǹkan. No, it's not o. Mẹ́jẹ̀ kí n sọ tèmi. Eléyìí tẹ́ pé èwo ní internet ìlú ọba. Ilé tẹ́yìn gẹ́gẹ́ gbé ní nǹkan. Hallelujah. Bẹ́ẹ̀ ilé tí mi mú. Hallelujah. Bá ìwọ ló ń sọ. Ilé tẹ́ mú ni. Ilé tó mú náà lọ. Hallelujah. So please, you can share it. Not just few people, just share it on my wall so people can, people can get it on that. I'm trying to do it to share it too, but it's not going. Hallelujah. Ẹ porúkọ Jésù. Olúwa fi àárọ̀ ìṣẹ́gun fún mi. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù sẹ́. Olúwa ní àárọ̀ yìí, mo ní ìjọ tó rí burúkú máa fa ayé ẹni lẹ̀, ò ní gbọ́ gbàmù. Bẹ́ẹ̀ ni òjò kan ò ní rọ̀ pé wọ́n rọ̀, àwọn sán náà pa ogun ayé mi ti ṣẹ́. Ogun ayé mi ti ṣẹ́ kí ló dé? Òjò ní sán, àrà ní ràn yìí. Èyí ò ní báyìí náà ni wẹ́rẹ́ báyìí níyanu àṣẹlẹ̀. Ẹ porúkọ Jésù dáadáa. Rí kàtà yàda bàbá sòtò yàrá. Láàárọ̀ yìí lórúkọ Jésù. Jẹ́ kó ogun ayé mi wọlẹ̀. Láàárọ̀ Olúwa fún mi ní ìṣẹ́gun. Let me have the victory over my problem. Lórúkọ ohun tó ń dààmú ọkàn mi, ohun tó mú ọkàn mi pòrúurú. Láàárọ̀ yìí lórúkọ Jésù. Ó yá jẹ́ kí n ní ìṣẹ́gun lórí ogun ayé mi. Ẹ porúkọ Jésù. Olúwa jọ̀ọ́ má jẹ́ n bá ilé ikú. Má jẹ́ n bá ilé lọ. Lánàá rẹ kó gbàdúrà. Olúwa má jẹ́ n bá ilé ikú. Má jẹ́ n bá ilé lọ. Ó yá. Láàárọ̀ ìfún mi ní ìṣẹ́gun lórí ayé ogun ayé mi. Ó yá ìwọ ọ̀nà là. Ó ń da yaba bó kapa yaba. Ìwọ ọ̀nà là. Ìṣẹ́gun dé. Morúkọ Jésù. Kí ọ̀nà là. Kí ìṣẹ́gun kó dé. Morúkọ Jésù. Gbogbo agbára tó ní kò ní ṣeé ṣe. Gbogbo ipá tó lóun ò ní gbà yìí. Ó yá. Gbogbo ipá òkùnkùn. Ó yá ẹ wọlẹ̀. Ó mà ta ọ̀nà là o. Ọ̀nà ire là. Omi o. Ọ̀nà là. Ó yá. Ọ̀nà là. Ọ̀nà ire là. Omi o. Ọ̀nà là. Lórúkọ Jésù. Ẹnìkan ẹrù tó gbé sórí. Oníkọ́lọ́run kó gbé kúrò. Ó yá. Ẹnìkan mo gbàdúrà fún ẹsẹ̀. Ẹrù tó gbé sórí. Oníkọ́lọ́run kó gbé láàárọ̀ yìí ni. Gbogbo ẹrù tó wọ ayé ẹ lọ́rùn. Gbogbo ẹrù tó wọ iṣẹ́ rẹ lọ́rùn. Ó yá lórúkọ Jésù. Lórúkọ Jésù. Gbogbo ẹrù tó wọ ayé rẹ lọ́rùn. Ó yá lórúkọ Jésù. Gbogbo ẹrù náà kó fọ́lù rẹ̀. Ai, màsídà bàbá kápákápá. Oló ti sú ẹ, kọ́lọ́run kó ìdè fún ọ. Oló ti rẹ̀, kọ́lọ́run kó gbé ọ níjà. Ó yá, bàbá mímọ́. Ọ̀nà là o. Ọ̀nà là. Láàárọ̀ yìí. Ọ̀nà là o. Ọ̀nà là.
gbàdúrà sẹ́ ọ̀nà là o ọ̀nà là ọ̀nà là o ọ̀nà là o bàbá ọ̀nà ìyè là òní o ọ̀nà là ó yá o ọ̀nà ìyè là òní o ọ̀nà là ó yá gbàdúrà ó yá lórúkọ Jésù mándèrè àbàmú ṣàkàtà lórúkọ Jésù ẹni tí a wí ẹni má lára ẹni tí a wí ẹni má lára ó yá ẹni tí a wí ẹni má lára rákàtà yàbá kí Ọlọ́run kó gbà lára rẹ̀ bóyá fàṣọ́ọ̀dì àbàbọ̀ sàtà yàbá ẹni tí a wí ẹni má lára lórúkọ Jésù ẹni yẹn kí Ọlọ́run kó gbọ́ ẹni ilẹ̀ náà fi sùn ó yá ẹni òun èèyàn kì í fi ẹni ṣe aṣọ ní orúkọ Jésù ẹni tí a wé máa yé rẹ ayé àbàkàpàkàpà ó lòdì ní ó yá kí Ọlọ́run kó gbọ́ lára rẹ lọ́wọ́lọ́ ó yá lórúkọ Jésù ọ̀nà là o ọ̀nà là ó ní ọ̀nà là o ọ̀nà là bàbá mi ọ̀nà ìrè là òní o ọ̀nà là ó yá ọ̀nà ìrè là òní o ọ̀nà là ó yá ọ̀nà là nínú ọdún yìí ọ̀nà là sọ bẹ́ẹ̀ ọ̀nà là máa fi ọwọ́ rẹ rú ọ̀nà là mo ní máa fi ọwọ́ rẹ rú ọ̀nà là ó yá mo ní kó fi ọwọ́ rẹ ṣe bẹ́ẹ̀ gbó lánàá ọ̀nà là ó yá ọ̀nà là ayàdà ọ̀nà là ó yá 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 ọ̀nà là andele bukaba ọ̀nà là repekata yaba ọ̀nà là rapakabaya ọ̀nà là wakaya baba ọ̀nà là ó yá ọ̀nà là ay la pradaba lórúkọ Jésù ó yá ọ̀nà là ó yá lórúkọ Jésù ọ̀nà là lórí iṣẹ́ rẹ ọ̀nà là lórílẹ̀-èdè yìí ọ̀nà là ní gbogbo ọ̀nà ọ̀nà là ọ̀nà là ọ̀nà là orúkọ Jésù wọ ọ̀nà là ẹnìkan mọ̀ ń gbọ́ ohun Olúwa ní kó rúbọ àánú hallelujah arábìnrin tó dó wájú ẹ ẹni tó dó mo sọ pé mo ní kó fọ ọwọ́ rẹ rú ẹni tó dó ẹnìkan dó wájú ẹ ó rọṣọ mára ẹni yẹn dó wájú ẹ ẹgbẹ́ kí ẹ máa kó bó ṣe ń sọ̀rọ̀ kí ẹ kàn máa wò yàn pé kí lè ń wí máa tán rẹ bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá dó alágbára tó bá dó tì ọ́ tó dó síwájú ẹ tó ní kó o tó kọjá ó gbàrà àwọn kọjá ẹ má kó là kọjá ẹnikẹ́ni tó bá dó síwájú ayé ẹ tó ní pé kó o tó kọjá wà kọ́kọ́ gbà àwọn kọjá náà ẹ má kó gbà kọjá lórúkọ Jésù ẹnikẹ́ni tó bá dó síwájú ọ̀nà rẹ láyé tó ní pé bó o ṣe máa kọjá yóò ṣojú òun kí ẹ̀mí má kó là kọjá Olúwa fi agbára iná là kọjá gbà tó bá gbàdúrà dáadáa Ọlọ́run lè ṣàánú fún ẹ láàárọ̀ yìí o wàá dẹ̀ rohun ìyanu mẹ́ta tí ó wà síwájú rẹ̀ kíákíá tá yẹ ẹ lẹ́nu á sì jẹ́ pé ohun tó ti ń dóde lọ́jọ́ pẹ́ ni o tí ó sì wá kíákíá ẹ̀mí má là kọjá ẹ̀mí má fi ọwọ́ agbára là kọjá ẹ pe orúkọ Jésù ẹ̀mí má là kọjá ẹni alágbára tó dó tì mí ẹni ẹ̀ka tó dún wájú ayé mi tó ní àníṣẹ́ níbo ló ń lọ ò lọ́bi kankan ó yá ẹni tí bàbá rẹ̀ ṣẹ̀ tó lóun ò dáríjì pé ìyà yóò jẹ gbogbo ọmọ ó yá mò ń sọ fún ẹni tí bàbá rẹ̀ ṣẹ̀ tó lóun ò dáríjì àyà parí power decider tó ní ìyà yóò jẹ gbogbo ọmọ ó yá ẹ̀mí mímọ́ lórúkọ Jésù fi iná agbára là kọjá nítorí abakúrà bá ń sàtàyàbà ó yá porúkọ Jésù dáadáa ẹni tí bàbá mi ṣẹ̀ tó lóun ò dáríjì ó yá ẹ̀mí máa fi agbára là kọjá ó yá pé àti ṣe rere láyé yóò ṣojú òun ó wo bí ó ṣe rí pàkàpàkàpàkàpà
rẹ́pẹ́líkẹ́tẹ́lẹ́bọ̀ ẹ̀mí mímọ́ lórúkọ Jésù fọwọ́ gbà là kọjá ó yá là kọjá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. ẹ̀yin tẹ́ wà London àti ẹ̀yin tẹ́ wà ní Europe náà mo ń gbàdúrà fún láàárọ̀ yìí náà except those in America are there. And I say I have one assignment night vigil before I leave, and I'm trying to get the location, a place. But till possible, what I'm going to do is that I will do it online, and I will do it like this. I pray that the internet is going to be something great. So, and I'm done with that assignment for now. Yeah, hallelujah. So, like long, maybe I'm trying to look at my schedule, see whether. Tí mi bá lè dìde ó dìde kó dìde ó bá ń bá lọ ibiṣẹ́ ńjọ́ kejì ó ti sùn ní and maybe has to be Saturday night stroke because Monday so you still have Sunday tó bá sì lọ sùn ṣọ́ọ̀ṣì ọ̀run sì lè ṣàánú ẹ̀ báyìí bí ṣọ́ọ̀ṣì tó ṣe ń sùn tó ń ta adìyẹ ń bẹ̀ ní ṣọ́ọ̀ṣì ọ̀run sì lè ṣàánú ẹ̀ pásítọ̀ akànnì bá ń gbọ́ wọlé sí stakin lórí ni o. Ṣùgbọ́n bíṣẹ́ ó ti o hallelujah so tó bá ṣe mú wẹ́rẹ́wẹ́rẹ́ níjọ́ Saturday alẹ́ Saturday bẹ́ẹ̀ ni ní alẹ́ lóru tó bá ṣe gbà ní Saturday mọ́júmọ́ Sunday tó yẹ kó máa lọ sùn ṣọ́ọ̀ṣì àánú á sì ṣàánú ẹ̀ Ọlọ́run á sì ṣàánú ẹ̀ mọ́jú pé ó rẹ̀ ni hallelujah ṣùgbọ́n ní Monday mọ́jú ibiṣẹ́ nù mọ́ sùn mò ń ṣiṣẹ́ kan rí mi ì tiẹ̀ gbúdọ̀ sùn ní bá mo ṣe fẹ́ mi ì tẹ̀ gbúdọ̀ sùn tí n bá sùn pẹ̀rẹ́ tó bá rí tí mo sùn ta ni mo fẹ́ bá sọ̀rọ̀ ṣé mínísítà mo fẹ́ sọ pé please ó rẹ̀ mí ni bá mo ṣe fẹ́ ṣe mo máa yan àmì lè kan nípa ọrùn yóò máa ní bá tèmi jẹ́ ń bì ìtàrí mo fẹ́ bá sọ̀rọ̀ ṣe secretary of kí ni mo fẹ́ lọ sọ fún pé I'm sleeping òun sùn bẹ́ẹ̀ yẹn òun sùn màmá yẹra mi lè kan ní Olúwa ṣàánú mi òrùn yóò ṣàní bá tèmi jẹ́ ń bì torí kò ta ló fẹ́ bẹ̀bẹ̀ ta ló fẹ́ lọ bá ń bẹ̀ ọ̀gá wa ta ló fẹ́ bá lọ fẹ́ bẹ̀ kó o tó wọ́n ti lé ọ jáde ń bẹ̀ ẹlẹ́lẹ́ hallelujah so tó bá ṣe sùn ṣọ́ọ̀ṣì àánú sì lè dájú iṣẹ́ àjọ aṣọ náà yóò jí ọ stand up hallelujah ṣùgbọ́n ní Monday so lálẹ́ Saturday let me do it let me just make it known to us and make sure you're there lálẹ́ Saturday lágbára Ọlọ́run so alẹ́ Saturday mọ́jú Sunday so we make it happen night vigil so we make it happen alẹ́ Saturday I can come earlier a little bit so we can finish earlier like mo fẹ́ kí time here cross over just need the cross over time kó bọ́ sáárọ̀ ni that's it and if that so I can come early so Saturday lágbára Ọlọ́run I can post it the time so kó ra kó gbà so Monday máa fi sùn títí ìrọ̀lẹ́ Sunday ó lọ máa fàṣẹ rẹ Monday iṣẹ́ ìwò rẹ̀ rún. ẹ porúkọ Jésù látọ̀rí lọ Olúwa fi ire fún ayé mi ire ò gbúdọ̀ sáfẹ́rẹ́ fún mi orúkọ Jésù dáadáa ẹ̀mí mi máa fi ire fún ayé mi ire ò gbúdọ̀ sáfẹ́rẹ́ fún mi bẹ́ẹ̀ kó gbàdúrà sẹ́ Olúwa fi ire fún ayé mi ire ò gbúdọ̀ sáfẹ́rẹ́ fún mi ire ò gbúdọ̀ sálọ fún ayé mi má ire jó kàn mí ayé mi jó ríire morúkọ Jésù bí tó wà Olúwa fi ire fún ayé mi o láàárọ̀ yìí jẹ́ ríire má jẹ́ ń jíjí ìyà mọ́ ai tàbí power decider Olúwa má jẹ́ ń jíjí ẹ̀gàn mọ́ ara ilé rẹ ti tún dìde níbo lẹ́ ń lọ báyìí o ṣáà ní ká jáde àtẹnikọ́lẹ̀ ti ń jáde náà ẹ porúkọ Jésù Olúwa fi ire fún ayé mi o ire ò gbúdọ̀ sá fún ayé mi mọ́ ire gbogbo lọ́nà gbogbo lọ́jọ́ gbogbo ó yá kó wọnú ayé mi wá rí kákápákápá ohun tí mo pèrò fún rẹ ó yá lórúkọ Jésù yóò ṣẹlẹ̀ fún mi ó yá ò ní yẹ kó máa rò ó nìkan ọ̀pọ̀lọpọ̀ ẹnìkan ẹlòmíì yóò máa rò ó ni yóò máa rò ó ayé máa tó ọkọ̀ eré wù ni ayé máa fi eré wù á èmi náà fẹ́ kọ́lé èmi náà fẹ́ yẹ nìkan ó yá eré ò gbúdọ̀ wù ọ́ nìkan jí ó ṣẹlẹ̀ sí mi ní orúkọ Jésù eré ò gbúdọ̀ wù mí nìkan ẹ pọ orúkọ Jésù ẹjọ́ ó ṣẹlẹ̀ sí mi ìrì ọmọdé ó ṣẹlẹ̀ sí mi ìrì ìwé ìgbélú pé mo rí gbà yóò ṣẹlẹ̀ sí mi pé mo doni láyé Olúwa yóò ṣẹlẹ̀ sí mi orúkọ Jésù bó dọ́là kọ̀ọ̀kan kó ọkọ̀ máa wù ọ́ one day I'm going to have my husband one day let me be your today rí kápákápá yàdá
ó yẹ ẹjọ́ ṣẹlẹ̀ sí mi rí kàkàpàkàpàkàpà ó yà lanu rẹ kó gbàdúrà Olúwa jọ̀ọ́ jẹ́ kí ire tí mò ń rò rápà tó má jẹ́ ń rò nìkan ó yá lápẹ́ tó rípa tó liaba masotoliaba gbúwàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Kò ṣe bá mi sọ lórí nínú ayé mi, kò ṣe bá mi sọ lórí nínú iṣẹ́ mi, jẹ́ kógo ayé mi búyọ káyé rí. Owó ojú oorun kò ṣe ná Olùgbàlà, ìwọ làgbàwí mi ò bá mi ṣe kó yọrí. Kò ṣe pé ojú oorun nìkan ló ti ń gun mọ́tò tó dáa, kò ṣe ojú oorun nìkan ló ti ń gùn, kò ṣe ojú oorun nìkan ló ti ń lọ́kọ. Gbogbo ẹ̀mí ọkọ ojú ọ̀run àtọ́ ẹgbẹ́ wọn ní oní kan, gbogbo ẹ̀ kò sálọ, èmi ò mọ̀ bó ní o. Torí Bíbélì ò fìdí rẹ̀ múlẹ̀ fẹ́mi pé ẹnìkan lọ́kọ ọ̀run wọ́n tó bọ́ lòún gbà pé ó lọ́kọ ọ̀run. Bẹ́ẹ̀ ni tó bá sì gbà pé ó máa lọ́kọ lọ ni. Ọkọ kò ṣe bá mi sọ lórí nínú ayé mi, kò ṣe bá mi sọ lórí nínú iṣẹ́ mi, kò ní jẹ́ kógo ayé mi búyọ̀ káyé rí. Bàbá owó ojú oorun kò ṣe ná Olùgbàlà, iṣẹ́ ojú oorun ò ṣe ṣe. Ìwọ làgbàwí mi ò bá mi ṣe kó yọrí. Kò ṣe bá mi sọ bàbá lórí iṣẹ́ mi sẹ́, kò ṣe bá mi sọ sẹ́ lórí ilé mi, mo ní jẹ́ kógo ayé mi búyọ̀ káyé rí. Bàbá owó ojú oorun kò ṣe ná Olùgbàlà, ìwọ làgbàwí mi ò bá ètò ní. Bóyá mo ní wàá ràn ayé mi lọ́wọ́, mo ní wàá ràn iṣẹ́ mi lọ́wọ́. Bàbá Èdùmàrè gbéṣẹ́ ẹ̀yìn. Óyá wàá ràn mí lọ́wọ́. Óyá o, mo ní wàá ràn ayé mi lọ́wọ́. Óyá o, Èdùmàrè gbéṣẹ́ ẹ̀yìn. Ẹnìkan gbọ́ Olúwa, ẹnìkan gbọ́ Olúwa. Ẹnìkan gbọ́ ọ̀rọ̀ Olúwa sẹ́, tábìlì ọ̀tún Ọlọ́run yóò tẹ́. Ohun tí mo wí, mo ní tábìlì ọ̀tún sẹ́ Ọlọ́run yóò tẹ́ fún ọ. Orúkọ Jésù, mo ní wàá ràn iṣẹ́ mi lọ́wọ́, mo ní wàá ràn ayé mi lọ́wọ́ sẹ́. Èdùmàrè gbéṣẹ́ rẹ̀ lórí ọmọ o, wàá ràn mí lọ́wọ́. Mi gbọ́ oníwàrà iṣẹ́ mi lọ́wọ́. Bàbá Èdùmàrè gbéṣẹ́ rẹ̀ Èdùmàrè gbéṣẹ́ rẹ̀ óyá Èdùmàrè gbéṣẹ́ lórúkọ Jésù. Iṣẹ́ agbára Èdùmàrè gbéṣẹ́ rẹ̀ lórí ọmọ, lórí iṣẹ́ Èdùmàrè gbéṣẹ́ rẹ̀ ó láyé mi. Bàbá Èdùmàrè gbéṣẹ́ rẹ̀ óyá o Èdùmàrè, gbogbo ayé mi tí ọ̀tá dé mà. Óyá o Èdùmàrè gbéṣẹ́ rẹ̀ bàbá Èdùmàrè gbéṣẹ́. Orúkọ Jésù gbéṣẹ́ rẹ̀ óyá o Èdùmàrè, gbogbo ayé kó fojú kàn án. Óyá Èdùmàrè gbéṣẹ́ rẹ̀ bàbá Èdùmàrè gbéṣẹ́ rẹ̀ láyé mi. Bàbá Èdùmàrè gbéṣẹ́ rẹ̀ lórí ọmọ rẹ̀. Bàbá Èdùmàrè gbéṣẹ́ rẹ̀ nígbọ́ Èdùmàrè gbéṣẹ́. Kó o bá lánàá rẹ̀ kó gbàdúrà. Bàbá mímọ́ Èdùmàrè
ó yá lórúkọ Jésù. Iṣẹ́ ọ̀tun kó bẹ̀ lórí ayé rẹ. Èdùmàrè gbéṣẹ́ rẹ dìde. Èdùmàrè gbéṣẹ́ rẹ dìde. Ẹnìkan bólúwa ti wí, mo mọ̀ pé kò ní bọ́ọ̀lẹ̀. Mo rí tábìlì, mo rí tébù ọ̀tun tán tẹ̀síwájú ẹ̀. Láìpẹ́ láì jìnnà ìrí ọ̀ṣẹ́ ọ̀rọ̀ púpẹ́ o, inú rẹ yóò dùn. Wàá sì mọ̀ pé Ọlọ́run alágbára tó máa ń ṣe ìyanu. Ohun tó ń wá láti jọ yẹn àwa amúlẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn tàbí tébù ọ̀tun wọ́n gbé síwájú ẹ̀. Èmi wọn tó wà yẹn tẹ́lẹ̀, ṣùgbọ́n tébù ọ̀tun wọ́n tẹ̀síwájú ẹ̀. Bẹ́ẹ̀ ni ọwọ́ ẹ̀rí yóò bà, torí iṣẹ́ tọ́lọ́run ti parí ni fún ọ. Ẹ porúkọ Jésù, ẹ sọ fún Ọlọ́run, Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí n rí ìrànlọ́wọ́ rẹ gbà ní gbogbo ọ̀nà ayé mi. Porúkọ Jésù sẹ́, Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, Olúwa jẹ́ kí n rí ìrànlọ́wọ́ rẹ gbà ní gbogbo ọ̀nà ayé mi. Ìrànlọ́wọ́ kó dé fún mi, ìrànlọ́wọ́ kó dé fún ayé mi. Ò bá porúkọ Jésù dáadáa bí tó wà, ìrànlọ́wọ́ kó dé fún mi, ìrànlọ́wọ́ kó dé fún mi. Matali power side. Ìrànlọ́wọ́ tí kì í dojú tí ń gbọ́n ẹ̀gàn sọnù, ìrànlọ́wọ́ tí ń lé ègún àtèpè wọlé. Ó yá láàárọ̀ yìí. Ìrànlọ́wọ́ dìde fún ayé mi lórílẹ̀-èdè yìí. Ìrànlọ́wọ́ dìde fún mi ní gbogbo ọ̀nà ṣẹ́. Lánàá rẹ kó gbàdúrà. Ó yá. Matali power side. Mali power side. Motade reparuka paya. Ó yá. Ìrànlọ́wọ́ dìde fún ayé mi. Ó yá kó dìde. Lórúkọ Jésù, mo ní kí ìrànlọ́wọ́ kó dìde fún ayé rẹ̀. Ó yá láàárọ̀ yìí, gba ìrànlọ́wọ́ Ọlọ́run. Lórúkọ Jésù, ó yá gba ìrànlọ́wọ́ Ọlọ́run. Lórúkọ Jésù, gbogbo èèyàn tí ń bẹnu àdúrà yìí, ìrànlọ́wọ́ kó dìde fún ọ. Ọwọ́ rẹ kó bà. Ó yá ìrànlọ́wọ́ Ọlọ́run kó dìde fún ayé rẹ lórílẹ̀-èdè nínú oṣù yìí, ní ìgbà gbogbo lọ́jọ́ gbogbo. Orúkọ Jésù, ìrànlọ́wọ́ dìde fún ayé mi. Olúwa gbé ìrànlọ́wọ́ dìde. Olúwa gbé 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 dìde. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Ó yá gbọ́ àpọ̀rúkọ. Olúwa bá mi bọ́ aṣọ ìtìjú mi láàárọ̀ ìbá ń bọ̀. Olúwa bá mi bọ́ aṣọ ìtìjú mi. Ẹ̀yin ogun rẹ bá ń bọ̀. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù dáadáa. Ó yá ẹ̀yin ogun rẹ bá ń bọ́ aṣọ ìtìjú mi. Ó yá porúkọ Jésù dáadáa. Ó yá. Ẹ̀yin ogun rẹ bá ń bọ̀ aṣọ ìtìjú ayé mi. Ó yá bọ́ fún mi. Liparatira sídàkàtìyà. Ó yá porúkọ Jésù. Ó yá ogun rẹ bá ń bọ̀ aṣọ ìtìjú mi. Ó yá porúkọ Jésù. Olúwa bá ń bọ̀ aṣọ ìtìjú ayé mi. Olúwa bọ́ lónìí. Olúwa bọ́ lónìí. Olúwa bọ́ lónìí. Aṣọ ìtìjú mi. Ẹ̀yin ogun rẹ fàyà. Ẹ fàyà. Ó yá fàyà. Aṣọ ìtìjú. Ìta ìfi ń gàn mí. Aṣọ ìtìjú. Ìta ìfi ṣe ẹ̀yẹ mi. Ní orúkọ Jésù. Lórí ọmọ ni. Lórí iṣẹ́ ni. Ní orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run. Ẹ bọ́ aṣọ ìtìjú mi. Ó yá bọ́ láàárọ̀ yìí. Ogun ọ̀run ẹ bọ́. Ó yá bọ́. Ó yá bọ́. Aṣọ ẹ̀gàn mi. Ó yá bọ́. Gbọ́ àdúrà lórúkọ Jésù. Orúkọ Jésù kọ́lọ́run kó bọ́. Gbà tán Joseph mú ohun kankan lọ́kọ́ gbà lọ́rùn ẹ̀. Aṣọ ẹ̀ lọ́kọ́ bọ́. Gbà tí wọ́n máa dá ògo padà sínú ayé ẹ̀. Aṣọ ẹ̀ náà tó bọ́. Gbà tó máa yọjú sí Fáráò. Àwọn ní kò lọ wájú Fáráò báyìí o. Ẹlẹ́wọ̀n rèé o. Wọ́n wẹ̀ fún, wọ́n bu aṣọ míì fún wájú ẹni tó fẹ́ lọ. So aṣọ níjọ́ tí Ọlọ́run fi àṣírí aṣọ mi mọ̀ pé máa fọ̀rọ̀ aṣọ ṣeré o. Ọ̀pọ̀lọpọ̀ tó ń rí ara tó ń wọ aṣọ primary school káàkiri, tó ń wọ aṣọ tó ti wọ̀ tipẹ́tipẹ́. Ó yá gbàdúrà kọ́lọ̀ ń bẹ́ bọ̀. Tó ń wọṣọ tí ó kì í ṣe nǹkan tó dáa. Èmi mọ̀ ní ohun tí mo ti rí ni. Ohun tí mo mọ̀ ni pé aṣọ láyé ń gbà míì. Jésù nígbà tó wọ́n bọ́ àwọn tí ń gbà tán pa wọ́n ń jà sáṣọ ẹ̀ ní. Aṣọ tó ń wọ̀ aṣọ ń bu aṣọ ta ló tó bẹ́ẹ̀? Ta ló tó bẹ́ẹ̀ pé mo láyà kó bọ́ṣọ títì lórúkọ Jésù kò ní jẹ́ pín yín o. Ẹni tó tó bẹ́ẹ̀ kó mọ rìn títì láì wọṣọ.
lórúkọ títí yín kọ́ lórúkọ Jésù. Kó kéèyàn máa rìn títì ayé àgbà nǹkan dé o, nǹkan dé o, nǹkan dé o. Kí ni ọjọ́ káyé ṣe sọ pé nǹkan dé? Ọjọ́ pé ẹ filẹ̀ ohun tó ṣe dá àgbà ọmọ pé kò right ni. So Sátánì náà mọ̀ pé aṣọ ń bu àṣírí rẹ ni, ó ń bu òwò rẹ ni. Orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ fàyà. Ẹnìkan náà bá ṣe ń gbàdúrà ẹni tó fi ṣaṣọ fún ẹ, ẹnìkan ẹni tó fi ṣe aṣọ fún ẹ, ẹni lẹni ẹ wé mára. Lórúkọ Jésù kí Ọlọ́run kó bọ̀ gbogbo aṣọ ìtìjú mi, Olúwa bọ̀ aṣọ tá yóò fojú rí lọ́rùn mi, ètí ayé aṣọ tí mi ì fojú rí, ètí ayé wọ̀ sí mi lọ́rùn. Òun ra gbogbo ẹ̀, designer ló rà, òun ṣá designer sí, but àwọn náà tún bẹ́ẹ̀ design mi mọ́. Rúkà bàkáyàbà ó yá lórúkọ Jésù ó yá bọ̀ láàárọ̀ yẹn bọ̀, ó yẹ bá ń bọ̀ lórúkọ Jésù ó yá bọ̀ aṣọ ìtìjú lọ́rùn mi, Olúwa bọ̀, Olúwa bọ̀ aṣọ ẹ̀gàn lọ́rùn mi, Olúwa bọ̀ aṣọ gbèsè, Olúwa bọ̀, ó yá bọ̀, ó yá bọ̀ lórúkọ Jésù dáadáa. Oh yeah. Ay, makari power inside. Oh yeah, orúkọ Jésù. Olúwa bọ̀ láàárọ̀ yìí. Olúwa bọ̀ ẹ̀yin ogun ọ̀run ẹ bá ń bọ́ aṣọ ìtìjú mi. Ẹ̀yin ogun ọ̀run ẹ bá ń bọ́ aṣọ ẹ̀gàn mi. Ó yá gbàdúrà ríàbà lẹ́ńtẹ̀lẹ́àbà bú ṣàtàyàbà. Ó yá orúkọ Jésù dáadáa. Ó bá gbàdúrà ẹ̀yin ogun ọ̀run ẹ bọ́ aṣọ gbèsè, ẹ bọ́ aṣọ ẹ̀gàn, ẹ bọ́ aṣọ tó dá ọ dúró ní orúkọ Jésù. Olúwa bọ̀ ẹ bọ́ aṣọ òṣì lọ́rùn mi. Ó tàtàtà màlíàbà tẹ́kẹ̀tẹ́kẹ̀pà rẹpẹtọ tẹ́kàbà rọpọtọtọtọdẹ. Ó yá gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa àgbà mi má gbà aṣọ ìyà lọ́rùn mi o. Aṣọ ìyà bẹ́lẹ̀ bá aṣọ ìyà bóra náà. Bàbá mi má gbàṣọ ìyà lọ́rùn mi o. Aṣọ ìyà bẹ́lẹ̀ bá aṣọ ìyà bóra má. Aṣọ ìyà óyá lórúkọ Jésù. Óyá aṣọ ìyà ní orúkọ Jésù. Aṣọ ìyà bẹ́lẹ̀ bá aṣọ ìyà bóra má. Ẹnìkan gbàdúrà sọ fún Ọlọ́run látòun lọ, Olúwa jẹ́ kí ó máa tó kó sì máa ṣẹ́kù. Ẹnìkan fẹ́ kó gbàdúrà o, tí bá ní kí n gbàdúrà mo mọ̀ kí mo sọ. Fẹ́ kó porúkọ Jésù láàárọ̀ yìí. Olúwa jẹ́ kó máa tó kó sì máa ṣẹ́kù fún mi. Orúkọ Jésù yẹ Ọlọ́run kó fún ẹni ní àtòní ẹ lọ. Olúwa jẹ́ kí ó máa tó kó sì máa ṣẹ́kù fún mi. Ìyẹn kan gbàdúrà kó sọ fún Ọlọ́run látòní lọ, Ọlọ́run mi o jẹ́ kó máa tó fún mi tó sì máa ṣẹ́kù. Ogun kò tó kọ́lọ́run kó ṣẹ láàárọ̀ ẹ̀ fún ọ. Olúwa jẹ́ kó máa tó kó sì máa ṣẹ́kù fún mi látòní lọ. Jẹ́ kó porúkọ Jésù látòní lọ ní gbogbo ọ̀nà jẹ́ ó tó fún mi kó sì máa ṣẹ́kù. Olúwa jẹ́ kó tó fún mi tọmọtọmọ kó máa ṣẹ́kù. Porúkọ Jésù dáadáa. Ẹ̀yin ogun ọ̀run ẹ jẹ́ ó tó fún mi, ẹ jẹ́ ó ṣẹ́kù fún mi. Morúkọ Jésù dáadáa. Ó yá ní gbogbo ọ̀nà ẹ jẹ́ ó tó fún mi, ẹ jẹ́ ó ṣẹ́kù fún mi. Morúkọ Jésù bí tó wà, Olúwa jẹ́ ó tó kó ṣẹ́kù fún ayé mi. Morúkọ Jésù, Olúwa jẹ́ ó tó jẹ́ kó ṣẹ́kù fún ọ̀nà mi. Látòní lọ, Olúwa jẹ́ ó tó fún mi kó ṣẹ́kù fún mi. Ní kaya babo satayada lialia usiteye botaya rekafla doteli lórúkọ Jésù látòní lọ kó tó fún ọ, kó bẹ̀ sí ṣẹ́kù fún ọ. Látòní lọ ogun kò tó lórúkọ Jésù nú ọ̀nà rẹ lónìí kó wọlẹ̀. Ogun kò tó ní orí iṣẹ́ rẹ kó wọlẹ̀. Ogun kò tó ní ìrìn àjò rẹ kó wọlẹ̀. Ogun kò tó nínú ayé ọmọ rẹ kó wọlẹ̀. Ní àtòní lọ ní orúkọ Jésù Kristi Násárẹ́tì kó tó fún ọ, kó ṣẹ́kù. Kó dáwọ́lé ohun rere kó tó fún ọ, kó ṣẹ́kù. Kó dáwọ́lé ohun rere kó tó fún ọ, kó ṣẹ́kù.
kó dáwọ́lé oore kó tó fún ọ kó ṣẹ́kù láti lọ ní orúkọ Jésù. Ogun kò tó ní orúkọ Jésù. Is not enough. Libatiada tidakiada ukaflade robeefede tede pradakaba libredo kopili sitelebo. Mo pe Ọlọ́run alààyè sórí ogun náà lórí ayé rẹ lónìí. Kò tó ó yá ó ṣẹ́ láàárọ̀ yìí ní deye pore kata. Mo dúró gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀. Rikatiada bakomba o praka pakaba likete kepotia látún lọ ní orúkọ Jésù. Mo pàṣẹ jáde rikatayaba. Mo fọwọ́ agbára jáde ní orúkọ Jésù. Mo gbógun kò tó lórúkọ Jésù. Èyí tó fi ń lò gbà ogun kò tó. Èyí tó fi ń yí ayé. Ai, mo carry power inside. Mo ní láàárọ̀ yìí ó yá kó wọlẹ̀. Ó yá kó wọlẹ̀. Kó bẹ̀rẹ̀ sí tó fún ọ. Kó bẹ̀rẹ̀ sí ṣẹ́kù. Munda mentoliaba. Limpredo kopaya. Liseteliabo. Ní gbogbo ọ̀nà láyé kó tó fún ọ. Mo ní kó ṣẹ́kù. Aya penteliada. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù ti Násárẹ́tì. Mo ní kó tó fún ọ. Ní gbogbo ọ̀nà kó ṣẹ́kù fún ọ láyé. Aya dada. Ò ní bí ayé ẹnu ràhùn. Látòní lọ ni mo pàṣẹ ní orúkọ Jésù ti Násárẹ́tì. Ó yá ò ní bí ayé rẹ nú ìràhùn. Manomba tadiababo takatayaba. Malim predo kopeluzigebo. Manum predo kopeluzea. Ò ní bí ayé rẹ nú ìràhùn. Ó yá látòní lọ lórúkọ Jésù. Ò ní bí ayé rẹ nú ìràhùn. La palia bateliaba. Mayike toliketeyaba. Ò ní bí ayé rẹ nú ìràhùn. Yiteke pradagaba. Matoli abagabagaba. Ropeketekeba. Ò ní bí ayé rẹ nú ìràhùn. Ìrànlọ́wọ́ dé fún ayé rẹ. Ìrànlọ́wọ́ dé fún ayé rẹ. Mo ní kó rí tiẹ̀ ṣe. Bó ṣe ń jáde ó jáde sí ọwọ́ rẹ. Ayadabakaba. Kó wọlé sọ́wọ́ ìbùkún. Ní orúkọ Jésù ẹ̀gàn ayé rẹ dópin. Ìtìjú sá fún ayé rẹ lónìí. Matoli abagababa. Rí kẹ́kẹ́bẹ́kẹ́bẹ́. Ọwọ́ àṣẹ ti jábọ́ lára rẹ. Ayabatekeba. Kò ní padà wá mọ́. Ní orúkọ Jésù. Ọwọ́ ìtìjú fi ayé rẹ lẹ̀. Ní orúkọ Jésù. Kò ráyè nú ayé rẹ mọ́. Ó tó jáde kò ní wọlé mọ́. Ọwọ́ òkùnkùn tó fi ayé rẹ kò ní wọlé mọ́. Ọlọ́run dí ọ̀nà mọ́ ọ̀tá. Ọlọ́run dí ọ̀nà mọ́ ogun rẹ. Ọlọ́run dí ọ̀nà mọ́ ọ̀tá rẹ. Ọlọ́run dí ọ̀nà mọ́ ogun rẹ. Ní orúkọ Jésù. Ọlọ́run dí ọ̀nà mọ́ ọ̀tá. Ọlọ́run dí ọ̀nà mọ́ ogun rẹ. Ìyanu rẹ bẹ̀rẹ̀. Ọwọ́ agbára kan ọ́. Ọwọ́ àṣeyọrí kan ọ́. Ọwọ́ àbùkù kan ọ́. Orí tí ẹ ṣe. Orí tí ẹ mú. Orí tí ẹ gbà. Orí tí ẹ ṣe. Orí tí ẹ mú. Orí tí ẹ gbà. Ìrì àárọ̀ mo sún fún ọ. Lórúkọ Jésù kó mọ ayé rẹ. Ìrì bàbá kó tẹ yẹ̀bù. Rí kẹ́pẹ́kẹ́pẹ́kẹ́pẹ́. Ìrì Ọlọ́run kó mọ ayé rẹ. Ìrànlọ́wọ́ kó dìde fún ọ. Ojú òní tì ọ. Dúà. Lórúkọ Jésù Kristi. Olúwa wa. Ní wéréwéré bèrè ohun tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní kíákíá. Kí ni ìwọ fẹ́ kí Ọlọ́run kó ṣe fún ìwọ? Kí ni ìwọ fẹ́ kí Ọlọ́run kó ṣe fún ìwọ? Kí ni ìwọ fẹ́ kí Ọlọ́run kó ṣe fún ìwọ? Èmi ò mọ̀. Ẹ kàn ń sọ̀rọ̀ ní títẹ̀ mi yàtọ̀ sí tẹ́ ń sọ. Àkókò wa ti tó fún ọwọ́ náà wí tiẹ̀ fún. Kí ló fẹ́ kí Ọlọ́run kó ṣe fún ìwọ? Ó yá Ọlọ́run bá mi dá wọn lóhùn. Ohun tó ń wí, ọ̀run kó fi àṣẹ sí fún ọ. Ohun tó wí jáde lẹ́nu kó rí bẹ́ẹ̀ kí Ọlọ́run kó fi ìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀. O bè lọ́wọ́ èèyàn, o sì bè lọ́wọ́ èmi mo ṣe kò sí nǹkan mi ní dò tí mo lè ọ̀fà náàdà. Ṣùgbọ́n mo ní Jésù. Mo ní Jésù. Mo ní Jésù. Jésù yẹn olúwa lóhun gbogbo. And so I have something to offer too. Let me use the word. I have something. Mo ní Jésù. Jésù yẹn ló lóhun gbogbo. So I have something to offer. Lórúkọ Jésù. Mo pa náà ṣe ayé rẹ kó dìde. I have something to offer. Yes. Lórúkọ Jésù. Lórúkọ Jésù yẹn. Ó yá ayé rẹ kó dìde lẹ̀. Iṣẹ́ rẹ kó dìde, ọ̀nà rẹ kó dìde. Ògo rẹ kó dìde kó tàn. Ìdáwọ́ rẹ kó dìde fún rere. Bó ṣe ń lọ kó jáde sọ́wọ́ ìbùkún. Olóore kó wọ orí o. Olóore kó wọ ayé rẹ rí. Gbogbo ohun tó ti dáwọ́lé tó dàbẹ́ pé ayé ń fà sẹ́yìn.
mo dúró níwájú Ọlọ́run lórúkọ Jésù ti Násárẹ́tì. Application tẹ́ pé ó ń fà sẹ́yìn, tẹ́ pé ọgọ́gán ò mọ bó ṣe sá sí, ò mọ bó ṣe kò yí ẹ mọ́. Ọ̀rọ̀ àṣẹ mo sọ jáde yìí, ó ní kí n bá ti sọ̀rọ̀ jáde, ó ní ìwọ Ọlọ́run yóò fi ìdí ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Gbogbo tó ń fẹ́ lórí ìjì tó yẹ pé ò mọ bó ṣe fẹ́ ṣe lórí application yẹn, ní àárọ̀ yìí mo sọ̀rọ̀ jáde ní orúkọ Jésù ti Násárẹ́tì, ìjì náà kó dákẹ́ lórí ẹ̀. Lẹ́ni kí ìwọ gan mọ̀ pé ìjì dákẹ́, ibi tó ò lérò kí olóore kó dìde fún ọ mẹ́. Olùgbèjà kó gbé ọ níjà, kọ́kọ́ ọmọ ń ṣe, kọ́kọ́ ọmọ ń ṣe, kọ́kọ́ ọmọ ń ṣe. Ẹni tó ti ń bínú lórí ẹ̀ kó jẹ́ ẹni tó ń bọ ọ̀rẹ́ rìn. Ẹni tó ti ń kùn bí olúndù, lórúkọ Jésù kó bọ ọ̀rẹ́ rìn. Lórúkọ Jésù kí ìyanu kó ṣẹlẹ̀. Ògo kó farahàn. Ọmọ yomi ẹ símọ́, agbó Ọlọ́run yà símọ́, ọwọ́ Ọlọ́run kó kàn án láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Ẹ ká fi sọ́kàn pé mo ní night vigil, which is night vigil. I'm talking about in UK time, which is going to be UK on Saturday/Sunday morning. Why I'm doing it on Saturday morning? Because, if I do it on Sunday night, you are going to work. But I know that we have to pray in the morning on Sunday. So let me just use that and do the night vigil. Those in London, please try your best to find time. Hallelujah. It's okay. I do an ingba. Ọ̀pọ̀lọpọ̀ mi ò ní ẹgbà. Mo kò gbọ́ pé wọ́n ní ẹwà ń bí. Òfèjì gbọ́ wáyé fún Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀, you have been through a lot of things in life, and we do the best. Any meeting, just fọkànbalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló máa lọ meeting, many of you run away from financial aspect of things. Pé wọ́n máa lọ bèrè owó ń bẹ̀. No, forget about that. Forget about it. So any meeting, just find time for it. Forget about it. Forget about it. Hallelujah. Hallelujah. Forget about it. Why? Hallelujah. Many of you are London. London. Hallelujah. Hallelujah. There's a grace. There's one thing. There's a grace on the internet, and there's a grace when you're in a place. So that's I believe that there's a grace on the internet, and also there's a grace. I know that, but there's a grace again when you are there with Jesus. Hallelujah. So let's just put it in my. So by God's grace, the other meeting is coming again. The other meeting is coming, probably in the summertime. So we're going to put in place and put in plan ahead. So you find time. You find time. Hallelujah. You find time for it. You must find time for certain things in your life to get what you want in life. But once you take it by force. By taking by force, you find time. You make yourself available. Hallelujah. You make yourself available. So by God's grace, by summertime, put it in mind. I will make it. Now I know this one is impromptu. Me to make a decision on this. But by God's grace, I'm coming back in summertime. So I put 3 months ahead. The flyer is going to be ahead, so you know, and you get ready to pray, and also by the time you fast and pray too. So, and I know before I come back, I do yato. You have another prayer point. You need to think about it. You alone to die alone. And you have another prayer point. You're always going to have another prayer point. The night vigil is going to be on the internet. Where is the night vigil taking place, sir? There's no venue yet, so I decided to do it on the internet. I know someone volunteered their house. A good brother said they can do it in their house. So, hallelujah. Let's do it on the internet. But if I talk to a friend of mine and if anything change, I'll let us know. But for now, let's just put it on the internet.
hallelujah. Ẹ ló sọ ọ̀nà méjì ni wọ́n bí ọ̀nà bí iṣẹ́ mu wà báyìí ọ̀nà bí iṣẹ́ ni mi ń lọ báyìí ẹ ṣáà máa fàdúrà ràn mí lọ́wọ́ àdúrà yóò gbà ẹ jẹ́ ká ṣe orí ọ̀fẹ́ Jésù Kristi wa kọ́ Ọlọ́run kó ya omi ẹ̀ sí ma agbára àjíǹde kó balẹ̀ kó wo ara sàn kó wo ẹ̀mí sàn lórúkọ Jésù kó múre lé ọ lọ́wọ́ ó ti bọ́ Ọlọ́run sọ nípa ayé rẹ o lórúkọ Jésù kó rírí Ọlọ́run ó ti sọ fún Ọlọ́run lórí iṣẹ́ rẹ kó gba ìtura ó ti fà yí ọmọ rẹ lọ Ọlọ́run orí ọ̀fẹ́ kó dájú fún ọ ojú òní tì ọ ọwọ́ Ọlọ́run kó kàn ọ bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah hallelujah. The time night vigil probably be around 12. It's the night vigil. If I come earlier, probably I come around to 12, and so we just round up quickly. Probably 1 hour. That's it. Saturday night, so you can go to church in the morning. God bless you. Bye bye. God bless you, and God bless everyone. God bless you. God bless you. Bye bye.